Ó mà ṣe o, àwa èèyàn mà burú o. Lẹ́yìn náà ti gbọ́ pé wọ́n ní kì í ṣe Kansa ló pa òṣèrébìnrin ilẹ̀ wa Temitọpẹ Ọṣọba. Èyí láṣìírí ohun tí wọ́n ló ṣẹlẹ̀ sí i. Nígbà tí ìròyìn ikú arẹwà òṣèrébìnrin ilẹ̀ wa Temitọpẹ Ọṣọba gbòde kan. Ariwo àfìgbà tí Kansa padà gbẹ̀mí rẹ̀ làwọn èèyàn ń pa kiri. Wọ́n sì ń ṣe ìdárò òṣèrébìnrin tó kú lọ́jọ́ 4 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Wọ́n pọ̀ àwọn àṣírí tó ṣe ní kàyéfì ní àwọn ará àti ojúlùmọ̀ rẹ̀ ti ń tú lórí ikú tó pa òṣèré yìí. Wọ́n ní kì í ṣe àrùn jẹjẹrẹ ló rán òṣèré yìí lọ sọ́run àpàpàǹdodo. Ẹ ò bá gbàgbé ohun táwọn kan kọ́kọ́ sọ ni pé àrùn jẹjẹrẹ tó ń ṣe ló padà tó sì wá gbẹ̀mí ọmọbìnrin náà. Wọ́n ní inú ìrora ńlá tí kò ṣeé fẹnu sọ ni òṣèrébìnrin yìí lákọjá kó tó di pé ó jáde láyé. Wọ́n ní kódà nígbà tí wọ́n ń gbé lọ sílé ìwòsàn ló kọ ọ̀rọ̀ sórí ìkànnì ayélujára rẹ̀ pé ògo tuntun. Wọ́n ní báyìí àwọn ọ̀rọ̀ míì ti tún jẹyọ nípa ikú òṣèrébìnrin yìí. Ọ̀pọ̀ àṣírí ni àwọn tó súnmọ́ òṣèré náà tí àwọn tí olóògbé yìí fọ̀rọ̀ pamọ́ sí lọ́wọ́ ti ń tú síta lórí ohun tó ṣokùnfà ikú rẹ̀ báyìí. Wọ́n ní olólùfẹ́ arẹwà òṣèré yìí tó jẹ́ olùṣọ́ nínú ìjọ sẹ̀lẹ̀ kan ló já jù sílẹ̀. Àwọn ẹbí ọkùnrin náà sì fòró ẹ̀mí òṣèré yìí débi pé ọ̀sán kan òru kan ló kó ẹrù rẹ̀ jáde kúrò nílé ọkùnrin náà. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàárín òun àti ọkùnrin yìí àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ sì dá ìrẹ̀wẹ̀sì ọkàn tí olóyìnbó ń pè ní depression sí Temitọpẹ lára tó sì wà lára ohun tó gbẹ̀mí rẹ̀. Wọ́n tó ń sọ̀rọ̀ yìí ní olùṣọ́ tó fẹ́ yìí kò ṣe ìtọ́jú rẹ̀ bó ti wò kéré mọ́. Wọ́n ní kàkà bẹ́ẹ̀ Temitọpẹ ló tún kó owó táwọn èèyàn ń dá fún un láti fi ṣe ìtọ́jú ara rẹ̀ fún olùṣọ́ náà tó fi kọ́ ilé ìjọsìn rẹ̀. Nípa bámbárí rẹ̀ ni pé arákùnrin yìí kò tiẹ̀ mọ ẹbí Tọ́pẹ́ kankan. Pé níṣe ni òṣèrébìnrin yìí kàn kó lọ sílé rẹ̀ tó ń gbé lọ́ọ̀dẹ rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó. Tilẹ̀ jẹ́ pé olùṣọ́ yìí kò ṣe ètò kankan tó yẹ kó ṣe lórí rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní oyún bàjẹ́ lára òṣèrébìnrin yìí. Kódà wọ́n ní oyún ìbẹ́ta ní ẹlẹ́ẹ̀kejì tó bàjẹ́ lára rẹ̀. Lẹ́yìn tó lòdì sí ìkìlọ̀ tí dókítà fún un pé kò gbọdọ̀ lóyún láàrin ọdún 5 sí àsìkò tá a wà yìí torí àwọn oògùn tó lò àti iṣẹ́ abẹ àrùn jẹjẹrẹ ọyàn tí wọ́n ṣe fún un. Àwọn tó ń sọ̀rọ̀ yìí sọ pé ohun tó dùn àwọn jù nínú gbogbo ọ̀rọ̀ yìí ni pé ṣé ni olùṣọ́ yìí ń béèrè pásíwọ̀dù fóònù Tọ́pẹ́ lẹ́yìn wákàtí díẹ̀ tó kú. Ní pẹ̀lú gbogbo bí òṣèré yìí ṣe forí ṣe fọrùn ṣe tó, wọn àbúrò olùṣọ́ yìí kò fẹ́ràn rẹ̀ rárá. Wọ́n sì fìtínà rẹ̀ débi pé wọ́n fẹ̀sùn olè kàn. Ìyí ni wọ́n ló padà ṣokùnfà bí òṣèré yìí ṣe kó ẹrù rẹ̀ kúrò ní agbègbè ṣọ́ọ̀ṣì náà. Ó fi wá di ẹni tó ń gbé lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Tọ́pẹ́ ní Ṣàgámù. Wọ́n tó súnmọ́ òṣèré yìí dáadáa sọ pé òun fúnra ara rẹ̀ ti jẹ́rìí pé òun ti gbádùn dáadáa kódà òun ti bọ́ lọ́wọ́ àrùn jẹjẹrẹ ọyàn tó ń ṣe òun kó tó di pé ó jáde láyé. Wọ́n ní ìrẹ̀wẹ̀sì ọkàn látàrí bí ọkùnrin tó lọ́ra rẹ̀ mọ́ lọ́rùn nítorí pé ó fẹ́ ládé orí ó sì dọlọ́mọ láyé àti àwọn àbúrò rẹ̀ ṣe ń fojoojúmọ́ fòró ẹ̀mí rẹ̀. Wọ́n ń pòkọ ìbànújẹ́ fún un lójoojúmọ́ lára àwọn ohun tó já okùn ẹ̀mí rẹ̀. Àwọn tó ń sọ̀rọ̀ yìí ní olóògbé yìí kọ oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn tó wà láyìíká rẹ̀ lórí àwọn ohun tó ń là kọjá. Bẹ́ẹ̀ ni kò fi ọ̀rọ̀ rẹ̀ bò rárá. Nǹkan míì tó tún bani inú jẹ́ lórí ọ̀rọ̀ òṣèré yìí ni pé ìgbà tó pọkàn rẹ̀ pọ̀ láti tẹ̀síwájú ní kú wọlé mú. A gbọ́ pé òṣèré yìí ti gba ṣọ́ọ̀bù kódà ó ti ń ṣiṣẹ́ lórí rẹ̀ tó fẹ́ máa ta àwọn nǹkan ìpanu lóríṣiríṣi kó tó di pé ọlọ́jọ́ dé. Pẹ̀lú nǹkan tẹ́mi kà lálẹ́ àná eléyìí kọjá ọ̀rọ̀ dúdú o ọkọ everybody ò ní balẹ̀ wọ́n mi ti ní kí n máa sọ̀rọ̀ kí ló dé tó sọ anything máa ti gbé àmì síta tẹ́nìtì bá ṣe mí kan so pásítọ̀ yẹn mú ni máa sọ. ó tẹ̀ sí èmi gan abẹ́ ṣe fídíò máa bẹ́ẹ̀ ṣe gbé píṣọ̀ ẹ̀kọ́ láńdà. tẹ́nìtì bá ṣe mí kan bá mi so pásítọ̀ yẹn mú torí evidence dey why you dey ask for our phone password. Why tẹ fi béèrè fún phone password wọn èmi tí mo Tọ́pẹ́ láti I've not Tọ́pẹ́ since 2022 she is my sister. Ìgbà tí wọ́n wà ní problem gan tí problem yẹn jẹ́ problem ìṣòro ayé Ìbàdàn yìí ọ̀dọ̀ mọ́ sí mi lọ wá ọ̀dọ̀ mọ́ mi ni wọ́n wá ọ̀dọ̀ wa lájọ wá tẹ́nìtì bá ń ṣe ó jẹ́ nǹkan tí ò lè mú nǹkan múra brella àti Tọ́pẹ́ brella ni tí nǹkan bá ṣe nísìn tí ò bá rẹ́ni fọ̀rọ̀ lọ orí àmà gbóná gbogbo ara àmà tutù ó máa ń láìkì kó sọ̀rọ̀ síta ara àmà gbọ̀n bá ní tí ò always talk Tọ́pẹ́ máa sọ̀rọ̀ Tọ́pẹ́ máa sọ̀rọ̀ ó máa make sure pé òun ní gbogbo kéèsì yìí nínú mi ṣe ń dùn láwọn ọ̀nà kan. ó lè má sọ ó sọ̀rọ̀ ọkùn díẹ̀ kó kú she tell someone Tọ́pẹ́ sọ̀rọ̀. ìgbà tẹ́mi bá sọ̀rọ̀ mo ní owó donation kan dá fún ẹ̀kọ́ ó lóun fún pa gbọ̀bọ́ yìí ní kó fi ń kọ́ church. ó sọ̀rọ̀ sí tọ́kọ. gbogbo apáta àpọ̀ta again torí a máa wọ̀ torí ó lè wí ní wa bó ṣe wà nìyẹn. Kò lè win ni o. That is the why she was on wá
ó wá password ṣe ó ti kọ́ àwọn èèyàn lára àwọn tó pè wípé kí ni password fóònù yẹn ó bèrè password why are you asking for the password why tí èmi ẹ̀ fi wà níbi fóònù yẹn. orí chat mo sẹ́yìn sí ẹ náà. ibo yín chat sí ẹ náà ẹ̀rí ó tẹ̀ dá. ṣẹ́rí chat mi sọ̀rọ̀ nípa ẹ̀ I was talking about chat tí mo sọ̀rọ̀ nípa yìí chat yìí 6 p.m. before anything happen 6 p.m. ní chat yìí ló tẹ̀sí ìkan lára àwọn ọmọ ẹ̀ ó dẹ̀ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún bọ̀bọ̀ yẹn nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ sí mi báyìí ní 6 p.m. before kan tó wá post ní 7:23 p.m. so eléyò kì í ṣe ọ̀rọ̀ pé báyìí chat jẹ́ta ìjẹ́rìí nǹkan tó wà kíákíá ni kọ́kọ́ everybody ò ní balẹ̀ èmi tí lè máa ṣe fídíò fún tẹ́nìtì bá ṣe mí wọ́n máa gbé. ó tẹ̀ sí nǹkan kan tó fẹ́ ṣe é kò sí eléyìí kò lè escape. tó kọ sórí status ẹ̀yẹn kí ni mí ni. ọkọ tuntun ni last post tó post náà. àwọn máa ń sọ wípé ibo lẹ́wà kí n wá bá yín ní 6 ibo lẹ́wà kí n wá bá yín ẹ sọ bí tẹ́ wà fún mi nǹkan tó ṣe yóò dà ẹ wá ń sọ pé Kansa ẹ ń bá sọ pé Kansa ikú máa pa Kansa ikú máa pa mi ò lágbára Ọlọ́run Kansa kan ló pa Tọ́pẹ́ Kansa kan ló pa Kansa kan ló pa ó ń lògùn ó wá sọ́dọ̀ mi gbà tó wá sọ́dọ̀ mi ó ní joy ní April ọdún yìí mi lè gbàgbé ilẹ̀ ti ṣú ó wá ní kí n send location mi kí n share live location mi sáwọn mo wá share live location mi kà tó máa dọ́dọ̀ mi wọ́n ní joy wo ara mi ti ń yá I'm okay now. Ta ló delete video pastor ta ló delete video pastor lórí page Tọ́pẹ́ ládùn. That means wọ́n ti ń ṣiṣẹ́ tẹ́ bá dẹ̀ ṣiṣẹ́. Ta ló delete. Because pàtẹ́ mi pé ẹnìkan gbé call and that person said òun àǹtí Tọ́pẹ́ I was like àwọn àǹtí wọn ò sí ní Nàìjíríà àǹtí wo ló ń gbé call. ìyẹn ló pì kọ́ mi náà lánàá ó lóun lẹ̀gbọ́n Tọ́pẹ́. àǹtí wọn ò sí Nàìjíríà o gbogbo àwọn àǹtí wọn ò sí Nàìjíríà mi wọ́n mọ̀ àti tó ń pìkì kọ́ọ̀lù yìí mi ò mọ̀ and time tí wọ́n pè password. He collected all the money raised for her. She was that is the tithe of the church. Tọ́pẹ́ don't listen truly. Evidence is showing. Àwọn mi ló tún send the evidence yìí o. So ikú pa ẹ́. Evidence tèmi tiẹ̀ mú dání. Tọ́ba ju evidence eléyìí tọ́ba ju evidence eléyìí online máa dàrú wọ́n á tẹ̀ kọ́kọ́ gbé pastor náà gbogbo pastor tó ń ṣe yẹn mọ́mí ti ní kí n máa sọ̀rọ̀ because she talk around 6 p.m. that this is what is going on with her nǹkan tó ń ṣe òun eléyìí. ẹjọ́ ẹni mímọ́ kọlù eléyìí mo fún a ní láti sọ̀rọ̀ láti lórí WhatsApp ọ̀sẹ̀. nǹkan tó ń ṣe òun eléyìí o kọ́ gbà wọ́n o this is what they do to her o nǹkan tó ṣe fún òun eléyìí nǹkan tó ṣe fún òun rèé nǹkan kan fáìlì ló ṣe fún òun and ó kọ́ fúnra ẹ̀ ó dẹ̀ dárúkọ and she mentioned name that is reason why I like the chat she mentioned name ó dárúkọ àwọn tó ń ṣe gbogbo ẹ̀ and the guy send it to me ó dẹ̀ wọ́n dárúkọ ẹni tó ṣe gbogbo nǹkan yẹn bó ṣe everything ó sọ ní 6 p.m. before kó tó post ògo tuntun and that is reason why I say that if anything happen to me tí ẹ̀ka bá ṣe mí. Because ọ̀rọ̀ yẹn máa ṣọ́ọ̀kì wọn. Sorry, message mi kò sí nǹkan kan. Message tí bá sẹ́ẹ̀dì kíní yẹn sí yín ọkọ̀ sípò mọ̀dà tí bá sẹ́ẹ̀dì kíní yẹn sí yín I swear to Almighty God ẹ̀ lè mú mọ́ra. Gbọ́dọ̀ di evidence yẹn ìwọ nìkan gbọ́dọ̀ di mú dásáwọn tó kù dásáwọn fáwọn tó kù kọ́ ti mú bọ̀bọ̀ yìí. ọmọ tó sẹ́ẹ̀dì kan sí mi gan I need to tell that boy pé kó má sọ location ẹ o kó má sọ location ẹ fáwọn èèyàn o torí ọ̀rọ̀ tọmọ yìí ń sọ nǹkan tó lè fi gbéyàn ní kò jọ o kó má sọ ibi tó wà o. Eke túmọ̀ kan tó fẹ́ bẹ̀rẹ̀ ń sìn. ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ló jẹ́ bí àwọn mọ̀lẹ́bí olóògbé ṣe tún padà jáde láti wá tako àwọn ohun tí àwọn ọ̀rẹ́ rẹ̀ ń sọ lórí ayélujára yìí. nínú àtẹ̀jáde kan tí àwọn mọ̀lẹ́bí Awónúgà àti Ọ̀ṣọba gbé jáde ni wọ́n ti sọ báyìí pé lórúkọ mọ̀lẹ́bí àti àwọn olólùfẹ́ Temitọpẹ Ọṣọba ó jẹ́ nǹkan ìbànújẹ́ ńlá fún wa bí àwọn èèyàn ṣe ń gbé ìròyìn òfegè àti àwọn ọ̀rọ̀ tí kò fìdí múlẹ̀ kiri nípa olùfẹ́ wa tó jáde láyé ní àsìkò tó nira fún wa yìí. a fẹ́ kó di mímọ̀ pé àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tó ń káàkiri orí ayélujára lórí ohun tó ṣe kó pa olóògbé kì í ṣe òtítọ́ rárá. àhesọ lásán ni wọ́n bẹ́ẹ̀ ni wọn kò lẹ́sẹ̀ nílẹ̀. a sì ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ bẹ̀ gbogbo ará ìlú pé kí wọ́n jáwọ́ nínú pínpín àwọn ìròyìn òfegè tó ń káàkiri orí ayélujára yìí. nítorí níṣe ló ń dákún ọgbẹ́ tí ìdílé wa ń gbìyànjú láti faradà. a sì ń rọ àwọn ènìyàn kí wọ́n jọ̀wọ́ kí wọ́n gbà wá láàyè láti ṣe ìdárò ẹni tó kú. láì dákún ọgbẹ́ wa pẹ̀lú ìròyìn òfegè àti àwọn ìtàn àròsọ tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ wọ̀nyí. ohunkóhun bá
wà tí mọ̀lẹ́bí bá fẹ́ kí àwùjọ mọ̀, ó máa fi ṣọwọ́ síta láti ipasẹ̀ àwọn aṣojú mọ̀lẹ́bí wa tí ń rọ àwọn ènìyàn láti tẹ́tí sí àwọn ohun tó bá jáde láti ọ̀dọ̀ àwọn aṣojú wa nìkan, wọ́n sì kọ etí ikún sí àwọn ìròyìn òfegè tó ń káàkiri orí ayélujára. Báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn mọ̀lẹ́bí olóògbé ṣe kọ àtẹ̀jáde wọn yìí. Ṣùgbọ́n ohun táwọn èèyàn sọ ni pé àwọn tó ń sọ̀rọ̀ kò bá rí tàbí gbọ́ nǹkan kan, ò ní dédé jáde wá sọ̀rọ̀. Ẹ ló ṣòro kí wọ́n kàn hun àwọn ohun tí wọ́n sọ nípa òṣèré yìí tí olólùfẹ́ rẹ̀ ìjọ fúnra ara wọn. Àwọn míì sì ń sọ pé àwọn ìdojúkọ tí òṣèré yìí ní, ọjọ́ orí rẹ̀ àti èrò pé òun nìkan nìyá òun bí, bẹ́ẹ̀ lòun sì gbọ́dọ̀ dọ́lọ́mọ láyé. Ó ti òṣèré yìí lọ sọ́ọ̀dẹ̀ ẹni tí kò sanwó orí rẹ̀ bí kò tiẹ̀ mọ àwọn mọ̀lẹ́bí rẹ̀, ó sì padà ṣàkóbá fún un báyìí.